jump on here talking about having a debate with me about Jesus. Who is Jesus anyway? Who be that? May you have debacle in your life. Debate called debate me. Talking about soul winning, you want to have a debate with me on Jesus. You stay awake at 1 a.m. to have a debate about Jesus. Jesus call. It can hear it. They can hear it. I've told you before, I don't read the news. I am the news. I'm the one that people should read. I jump on here talking about having a debate. Hi, what do you want me to talk about? BPN Nigeria versus politics or politics? You tell me. Go online now, right now, and tell me under the comment what should be to talk about. This, don't worry about this. They are worldly things. MC20 is one of two, one in America, one in Europe, but they are worldly things. Don't worry. Let's talk about real topics now, guys. Let's go. Come. ẹjọ́ ẹ̀yin èèyàn mi kí ló ń ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ Yorùbá tán pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run, majority of them tó wà ní UK, tó jẹ́ wípé disgrace lẹ máa ń mú wá bá wa àwa ọmọ Yorùbá, and as a Christian ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń dojú ti Christendom. Àwọn èèyàn máa wò pé is this a Christian or what? ẹjọ́ ṣé lóòótọ́ ni Mr. Tobi Adegboyega, Pastor Tobi Adegboyega, ṣe rí pastor wọ́n ti ń jẹ lórúkọ o, mo ní family mo lọ́rẹ̀ẹ́ o tí wọ́n bímọ Christian ni wọ́n o, tí wọ́n sọmọ wọn ní pastor, so mo believe pé pastor wà lára orúkọ bọ̀bọ̀ ẹ̀, kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run alààyè, because nínú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kí nìkan tó rí tó jẹ́ Christian like bẹ́ẹ̀ as a Christian. Ẹ jẹ́ ká call a spade a spade, gbogbo nǹkan kọ́ la máa gbójú kúrò ńbẹ̀ kó tó tún ba yé àwọn youth wa jẹ́ nínú chọ́ọ̀chì. Pastor Tobi, you are oppressing our Christian youth, people, youth. Leave us alone. Nǹkan tí ó dá mi lójú ni wípé kò sí èèyàn kan tó ń ṣe legit business tó máa gbé irú ìgbésí ayé lavish life tẹ́ ń gbé. Kò dẹ̀ ìgbésí ayé tẹ́ ń gbé based on social media tẹ́yìn fúnra lára yín gbé síbẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ Christ like níbẹ̀. In fact, Yahoo boys, Yahoo guys gan ní ayé tá wà nísìn, ayé ìgbà hush puppy àti àwọn other guys kan ni gbogbo wọn náà sì ti kọ́ọ̀bù wọn. Mo rò pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti kẹ́kọ̀ọ́, ṣùgbọ́n ẹ̀yin ó dẹ̀ pé kí ní ìmọ̀rú business tẹ́ ẹ̀ ṣe, bọ̀ mo mọ̀ pé kò lè jẹ́ legit láíláí torí kò séèyàn tó máa ṣe legit business tá máa spend lavishly bí ẹ ṣe ń spend. Ẹ like show off, ẹ like kọrin mi, notice me or I die put, òun ni yín. Ẹ̀yin náà, ẹ̀yin èèyàn mi, ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Pastor Tobi nínú fídíò tí mo gbé wọlé. Ẹ wà lórí live show nìyẹn o, as a pastor àwọn views yín, àwọn viewers yín sọ fún yín pé talk about Jesus, talk about more Jesus, talk more about Jesus, sorry. And you are answering them pé which Jesus are you talking about? Jesus wo nìyẹn? You are the talk, kì í ṣe Jesus. And you call yourself a Christ-like, and you call yourself a pastor. Ṣebí Jésù Kristi ọmọ Ọlọ́run, òun ni gbogbo wa là ń emulate as a Christian. Mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́, kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Ẹjọ́ torí Ọlọ́run, nínú àwọn ọ̀rọ̀ tó ń rí mi lè sọ nípa ìwà yín torí ìbánigbé là mọ̀ wà èèyàn, ṣùgbọ́n based on your lifestyle on social media pẹ̀lú àwọn fídíò àtọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín, wàhálà is a disgrace to Christendom. Fine, Pastor Tobi lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n náà ní problem pẹ̀lú UK government over 1.87 million pounds. That is a lot of money. A lot of money. Ẹ bá mi bèrè lọ́wọ́ Pastor Tobi Adegboyega, kí ló dé tà ní problem? Èèyàn lè máa live irú ìgbésí ayé tẹ́ live yìí, ẹ máa ní problem. Pastor tẹ wá lọ́fíìsì yẹn ló ti ẹ̀ ń dùn èmi. Ẹ máa ní problem. Pastor Tobi, ẹ ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn youth jẹ́. Àìmọye home lẹ ti dàrú ní London bẹ́ẹ̀. Àìmọye àwọn pastor tó wà bẹ́ẹ̀ tó jẹ́ pọ́n rọra ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́lì tó gbàgbọ́ nínú Ọlọ́run. Ipe being a pastor does not mean pé you must be very very rich in life. You can be, Ọlọ́run lè bless ẹ kó kàn jẹ́ pé comfortability nìkan ló máa ní. Tó bá ti di pé extremely acquire private jet gbogbo everything, irọ́ ni ó ti lọ́wọ́ kan mí nú. Torí Bíbélì tá ń tẹ̀lé ìran Jésù Kristi tá ń tẹ̀lé ẹṣin náà lógún. Kò kó ọ̀rọ̀ jọ àgbọ̀ ilé kan tán ló kọ́, a sì gbọ́ pé wọ́n lọ ṣe kinní kan síbì kan. Irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín parádáradá lẹ̀ bá kiri. Majority àwọn tó dẹ̀ pera wọn ní pastor of today, wọ́n ń ṣe àwọn iṣẹ́ tí ojú ò gbọdọ̀ bá wọn
kò gbúdọ̀ bá wọn rí, etí ò gbúdọ̀ bá wọn gbọ́. Ẹ̀yin ò gbúdọ̀ bá wọn gbọ́ bẹ́ẹ̀, wọ́n á wá lọ sásábẹ́ being a pastor, ẹ lọ sí pastoral school, ẹ bẹ̀rẹ̀ sí ní speak ìtàn, ká tó wí ká tó fọ̀ ẹ ti dijú, ẹ ti ní congregation, ẹ ti ṣe kinní kan, ẹ ti lọ wọlé ẹgbẹ́ kọ́tìsì, ẹ ti di ọ̀nkọ́tì, ẹ ti ṣe abracadabra, ẹ ti lọ kó àwọn tó máa ń rẹ́ǹtì, kan wá máa ń sọ testimony ọ̀ràn. Ẹ jọ ibo ní ṣọ́ọ̀ṣì Pastor Tobi? Tó bá ní àlàyé mi ò yé ẹ, kí ló ń ṣẹlẹ̀ tí ẹ̀yin a lot of ẹ̀yin Yorùbá pastor ní UK tẹ́ ń disgrace Christendom, tẹ́ dẹ̀ ń disgrace àwọn ọmọ Yorùbá? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá Òṣìmàlówó. Àwọn ni wọ́n introduce ládùn gbẹ̀ngbẹ̀ng POS láti máa forcefully gbowó tithe àti offering fún ìwọ tó bá mọ̀ pé o rò pé o gbé wá sí ṣọ́ọ̀ṣì wọn. Wọ́n ní kó dá offering tithe oníkàdí lóní. Ókè má wọrí àbá ẹ fi ké o lè wọ́n bí. Ṣàdédé la gbọ́ pé wọ́n ní financial problem pẹ̀lú UK government. Fine, the whole of Western world wọ́n fi tax ṣeré. Tó bá ṣe bíṣẹ̀ tó bá jẹ wọ́n ní tax, wá bẹ́ẹ̀ mú nǹkan lẹ̀. Ìyẹn wọ́n náà fẹ́ deport wọn. Okay, wọ́n sáré tètè gbéra wọn wá. Wọ́n ti ní a lot of investment in Nigeria. Tó bá fẹ́ ra plot of land lọ́dọ̀ wọn bá àfàìmọ̀ kó má máa wọ 1 billion àbí jù bẹ́ẹ̀ lọ. Kò pẹ́ ẹ̀ látúgbẹ́ pé prophetess Esther Ajayi mọ́mí wá o. La gbé páwọn náà wọ́n ní ṣọ́ọ̀ṣì UK náà gbé, wọ́n ní problem, financial problem, wọ́n tún náà máa deport wọn. Màmá tètè yára gbé wọn wálé, àwọn náà ti ní private jet wọn báyìí, kọ́ lọ ṣàánú. Ó ti lẹ́tìkẹ́. Ìgbà kan náà la gbọ́ ti Mary Olúborí, prophetess Mary Olúborí, bó tilẹ̀ jẹ́ mi ò rò wípé wọ́n deport wọn, bóyá wọ́n ti sort problem wọn àbí wọ́n tètè pera wọn padà, torí ó dà pé àwọn ṣì ń wọlé wọ́n jáde. Èmi ò celebrate downfall yín àbí problem yín, ṣùgbọ́n kí ló dé tẹ́ kí ń kẹ́kọ̀ọ́ lára ara yín? Kí ló dé tó kì í tẹ́ kì í wo àwòkọ́ṣe ara yín? Ẹ̀yin ìyáláyà àti bàbá mi nínú Christianity, ẹ bá mi wo ìgbésí ayé tí lifestyle tí Pastor Tobi tó pera wọn tó ń gbé, kí ló rọ̀ mọ́ Christian like ń bẹ̀? Ẹ lísì sí ọ̀rọ̀ ẹnu wọn, kí ló wú yín lórí, kí ló mú yín wà proud of him to be a Christian, talk less of a man of God that he call himself. Ó yá, yàtọ̀ fún fídíò tó gbọ́ yẹn, wá tún wá lọ gbọ́ mi. Hi, good evening. Let me pause this. I've heard a lot today, and I'm doing this because of our fans, our friends, people who are worried. I'm right here at home, no cause for alarm, and naturally I'll dismiss things that has to do with retrogression. Every Nigerian should be proud of me. Being in the UK, a city that is well known for pulling people down. I've survived all sorts. So the matter that they are propagating now is the smallest of matter. In Yoruba they say, "Toba le ni because you darisi abilusi." No, but what I'm trying to say is no panic. I love London City. It's my city, and nobody can do anything. Of all the people of color you know here, pastors and leaders, have survived everything. Now, let me talk about fraud case. They keep saying this. This is an advanced country. I'm speaking here openly, yeah? After all these years, have you ever heard someone goes to the parliament and make all sort of complaints? Someone from another race and another color. Nothing came out of it. So those who hate already. What you want to hear is not what you heard today. What you want to hear is they've arrested him for money, this, money, that. Not one criminal case, not one money case. You should all be proud of me and of the nation family. So I'm here, I'm at home. Nobody should panic for me. I succeeded well in this country despite all challenges. And I'm in the league of the people you look up to, people that they will pick out to persecute. I've survived that well. We're surviving well. Nothing has changed. Nothing will change. I assure all our followers and friends that there will be no embarrassment for you other than noise and noise, which we've survived for many years. I am here. I'm PT, #1 in London City, and nothing is going to bring us down. I love you all. That's all I've got to say for now. Thank you. Anyone, please? PS5. Thank you. Okay. Oh no, ló ti ń gbọ́ yẹn báyìí.
we should be more proud of him, or we Nigerians, especially the Yorubas, we should be more proud of him. He makes a lot of money and is living flamboyant life, and is a pastor of show off, a pastor of celebrity pastor. He's a Pastor Tobi is a celebrity pastor. He's a lavishly spender pastor. He's a oppressor pastor. He's a show-off pastor. Name it. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu yín. Ẹ̀yin sọ́nsìn pé ká máa ẹ tún fi mọ́tò ẹ fi brag machine. Ẹ jọ̀ọ́ Pastor Tobi, mo rí pé gbogbo kinní yẹn ó bàbàrà lójú yín. Come off it. That you're saying all these things, they are worldly. Don't think about them. They are worldly. They are worldly to think about. Tani yín don't think about you. If you know, tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rọ̀ ẹnu yín òótọ́ ni pé all these things kò kàrámọ̀ kò máa worship wọn. Why tó ṣe tẹ́ ṣe flaunt ẹ̀? Why tẹ́ fi oppress everybody? Why can't you live your life jejely without oppressing anybody? Nobody cares how you live your life. But you are disgracing Christendom with this kind of lifestyle àtàwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu yín. Ẹ lọ yọ pastor kúrò lára kíní yín. Ẹ súnmọ́ pastor tí yín ó súnmọ́ náà jìnnà sálùjẹ́ náà. Kò sí ẹ̀kọ́ rẹ̀ àbí àmúkọ́ṣe gidi kan lára yín. And now, Pastor Tobi, maybe we should be asking you, what kind of business are you doing? Kí ni nation business yín? Irú business wo lẹ ń ṣe? Irú iṣẹ́ wo lẹ ṣe tẹ́tí àkọ́yà gbogbo owó tẹ́ fi ń ṣe kíní? Ẹni machine yẹn o, méjì ni o, wọ́n customize ẹ̀fẹ́yìn méjì, ìkan lá the whole of America, ìkan ní the whole of Europe. Are you now telling us pé ẹ̀yin nìkan lẹ mọṣẹ́, ẹ̀yin nìkan lẹ lówó? So you are the richest man in the whole of Europe? No, you are not. Àwọn tó lórí tán pé tí wọ́n ní owó tó ń ṣe legit business, none of them will be able to be living like your lifestyle. Dangote lè lówó Dangote tó wà Nàìjíríà náà. Ẹ wo bí máa yẹn ṣe ń live. Gbogbo àwọn tó mọ̀ tó lówó Nàìjíríà gan tí wọ́n ń ṣe ìránṣẹ́ Ọlọ́run, you can never see them living like this on social media. Ṣé ká sọ wípé Pastor Tobi ògbọ́n ni? Ọgbọ́n sá fún yín ni? Àbí lólùbádámọ̀ràn re? Lè rí this Pastor Tobi láàárín àwọn gospel singer àbí àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè kan tá mọ̀. Mi rí ẹjọ́ ẹ̀yin tẹ́ bá rí programu ṣọ́ọ̀ṣì wọn ẹ bá mi jù sí mi, mo ti wá mi ò rí ni o. Lè rí wọn tó ń ṣe nǹkan kan fún àwọn mẹ̀kúnnù àbí anything. Pastor Tobi ń compare ara ẹ̀ pẹ̀lú Davido. Àárín àwọn tó ti máa rí nìyẹn, Davido, Olúwabọ́nà, Wizkid, Àṣàkẹ́, kí lorúkọ bọ̀bọ́ yẹn, gbogbo àwọn tí ó ìdèdè ahead kò ń ṣe àwọn tó ṣì ń hustle o. Àwọn tó ti make ẹ̀ ní Pastor Tobi máa ń bá ṣe ń tiẹ̀. Àwọn sisters wa ní Nollywood, a lot of them wọn tó bá ti lè ṣerú ẹja jump bẹ̀yẹn, wàá rí wọn bí ẹni Ọlábàdì, wàá rí wọn lọ́dọ̀ wọn. Àwọn expensive gift. There was a time tẹ́ fún ẹni ní one of all this expensive bag tí gbogbo wọn ń gbé kiri. You understand? Gbogbo wọn ìgbà kan náà ṣé ọmọ àti Davido wá kíyín ẹ rí báàgì tẹ́ kó lé lọ́wọ́ ẹ mọ iye tó ń tà ní dollars táútáú. You see, you live a reckless life. If you think you are lifestyle yín tẹ́ bá rò pé ó jẹ́ blessing for anybody, it's not even a blessing. Kò sí anybody tó appreciate it. Kí ló ń ṣe yín? Ẹ̀yin ìgbà yẹn ẹ ní ìgbéraga. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kì í dúró níbi tí ìgbéraga bá wà. Ọlọ́run kò ní ìgbéraga. Bíbélì gan sọ wípé kó o rẹ ara ẹ̀ sílẹ̀ kí òun Ọlọ́run kó bá lè gbé ọ̀gá. Tó o bá ti wá gbé ara ẹ̀ ga níwájú Ọlọ́run, Ọlọ́run á mú ẹ polẹ̀. Ṣé Pastor Tobi ò mọ̀ wípé ìbínú Ọlọ́run, bóyá ìbínú Ọlọ́run ló ń ṣe yín? Bóyá kẹ gbàdúrà kẹ kú fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣe legit business kankan o. Ìwà tẹ́ ń wo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín, bragging yín, àti gbogbo ìgbésí ayé tẹ́ ń live based on social media, ó fi jẹ́ ká mọ̀ pé kò sí legit business kankan tẹ́ ń ṣe. Of course you will have problem. Ṣé ẹ ti gbàgbé hush puppy ni? Ta ló rántí ẹ̀ mọ́ lẹ́ni? Àti àìmọye wọn jàǹkàn bẹ́ẹ̀, bọ̀ ẹ kì í kẹ́kọ̀ọ́. Ṣé tẹ́ bá ti wá show off fún ta? This is a Pastor Tobi tó pera ẹ̀ ní pastor o. Ó máa jẹ́ kó yí ẹ brag pẹ̀lú káàpù orí ẹ̀. Kò sí nǹkan tó wọ̀ tó pè látòkè désàlẹ̀ tí ò ní fi brag. Aṣọ tó wọ̀ á fi brag. Á jẹ́ kó mọ̀ pé òun nìkan ni wọ́n customize ẹ̀ fún ní the whole world. Bàtà ẹsẹ̀ á fi brag. Á jẹ́ kó mọ̀ pé òun nìkan lòun ni, kò sí anybody tó tún ni. Bóyá Elon Musk, ṣé olówó Elon Musk ni? Mo ní Elon Musk. Ṣé Elon Musk? Ṣé o ní tó ní Twitter tó ní gbogbo ẹ̀? Ṣé o ní? Ó ní. Debbie, calm down. Tó o bá fẹ́ máa compare pẹ̀lú àwọn Burna Boy, Davido, iṣẹ́ tí àwọn yẹn profession wọ́n need láti máa jáde tán tilétilé, wọ́n need láti máa look good all the time, wọ́n need láti ta ojú wọn, láti ta many things, because in that
society tí gbogbo wọn jọ wà, anything celebrate, anything entertainment, you must fake it to make it. That's why you see a lot of celebrity, both home and abroad, they live a very fake life. Ọ̀pọ̀lọpọ̀ no fake it till death wọn padà make it, because gbogbo live fake it till you make it yẹn ó ní advantage. Ọ̀pọ̀lọpọ̀ tó bá rí ẹ tó ń live fake life, wọ́n believe ipò ti happen lóòótọ́ ni, kò sí róore tó ló ní ìdí tó máa dá sí ẹ. Ẹlòmíì ò dẹ̀ torí tó ń bá ṣe. Ṣùgbọ́n irú iṣẹ́ wo ni pásítọ̀ yìí ṣe? Ẹ̀yin Kristẹni, ẹ̀yin ìyá mi bàbá mi nínú Olúwa tẹ́ ẹ mọ̀ jù mí lọ, ẹ jọ̀ọ́ ìgbésí ayé tí màá yìí ń gbé pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹnu tẹ́ ń gbọ́, kí ni nǹkan tó fi fara mọ́ Kristẹni àbí tó jẹ́ àwòkọ́ṣe gẹ́gẹ́ bí pásítọ̀ tí wọ́n pera wọn? Fídíò pọ̀ gan ni o. Ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo fídíò yẹn tán pátápátá títí dé òpin. Ẹ wá gbọ́ irú bísínẹ́sì tán ní. Wọ́n ní, èmi kọ́ ni mo sọ, ẹni tó sọ ohun gangan ni mo gbé fídíò ẹ̀ síbẹ̀. Wọ́n ní àwọn náà ní bad experience, family wọn ní bad experience ní ọwọ́ Pastor Tobi nípa church wọn ní UK, wípé wọ́n máa ń brainwash àwọn youth ní láti gbowó wọn, hard owó salary wọn láti gbà. Tọ́n bá dẹ̀ tún gbà, wọ́n á tún rán àwọn youth yẹn láti lọ máa brainwash more people láti bring wọn wá. So that means that Pastor Tobi is among of the people forcing people forcefully láti gbowó wọn. Wọ́n ní fídíò yẹn gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀. Tó bá wá ní irọ́ ni mo pa, ìwọ náà wo gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ àti gbogbo fídíò tó rí inú kínní tó fi yàtọ̀ sí nǹkan tí wọ́n sọ pé irú bẹ́ẹ̀ ló ṣe ń ṣe. Well, mo kíwa mo kíwa. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kó wé kó ó lè mí jẹ́. Má gbàgbé láti bá mi share fídíò yìí. Tó bá dọ́dọ̀ ẹ̀, bá mi drop comment ẹ̀ sábẹ́ fídíò yìí. Yes, it's very very important. Tó bá dẹ̀ wá ní àwọn èèyàn tó lè súnmọ́ tí fídíò yìí fi lè dọ́dọ̀ ẹ̀, ẹ bá mi share dọ́dọ̀ ẹ̀. Ẹ ní kó be calm down, kó jókòó, kó sọnù, kó má bàa sọnù, kó tètè ṣe kí ni lálá tó lọ sókè ilẹ̀ ló ń bọ̀. Kán yọ pásítọ̀ kúrò lórí orúkọ wọn. Ẹ kúkú máa kọrin àbí kẹ́ máa ṣe, tẹ́ bá ti yọ pásítọ̀ kúrò, gbogbo nǹkan tó bá wù yín kẹ́ ṣe, kò kẹ́ anybody, àbí kò yé yín. Ṣùgbọ́n that you are disgracing us by calling yourself a pastor. Tí ìwà ọ̀rọ̀ ẹnu yín ṣe, ní ilé sọ ìwà yín mi mọ̀ yín, tí ọ̀rọ̀ ẹnu yín ìṣe yín online tí ò wà inviting, tí ò sí Christian like ibẹ̀, ẹ má máa disgrace wa mọ́. Ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò èdè end kí ẹ lè understand gbogbo àlàyé mi. Don't not forget láti comment nǹkan tó feel. Má sì gbàgbé láti bá mi share. Má gbàgbé láti bá mi like, thumb up. Support my brand. Subscribe to my YouTube channel. One love. And my nephew's ugly experience at Pastor Tobi's office, 7 years ago. They narrated everything. They sat me down for 3 hours 4 years ago to tell me what they went through, how they were forced to bring half of their salary, how they were put in a mansion to tell them, to brainwash them that this money you are bringing is for God, how they were forced to go and bring their friends and everybody to the church, so to tell them to do the same. It was a very funny and ugly experience for them that even my nephew up till today is still bitter about Pastor Tobi all the time. He said, that man, uncle, I no go agree. They had a very nasty experience. When my son was younger, because all these British boys, I don't want him to join all this knife cartel and all that. I brought him home at 16 for him to be a bit rugged. But we have to let him go back after some time. So his cousin, which is my nephew, took him to Pastor Tobi's church, and all the experience was ugly. My advice for Pastor Tobi is UK doesn't tolerate that. Many pastors in Nigeria, if they are in UK, they will be in jail. And my advice is move back to Nigeria and